ẹ káàbọ̀ padà sórí ètò yín Èjì Òwúrọ̀ lọ́jọ́ Jímọ̀. Àlejò mi sì wá ń kalẹ̀ pẹ̀lú mi o, àfàwà Sheikh Ismail Agbeti. Ọ̀rọ̀ nípa owó èlé là ń sọ. Wọ́n ti wá bá wa sọ̀rọ̀ pé Ọlọ́run ọba ti léèwọ̀ ni ká má gbà á, ká má ya, ká má lọ ọbẹ̀, ká má dédé ẹ̀ kálùbáríkà ò lè bá wọ. Àmọ́ Ọlọ́run ṣe ká ṣòwò ká jèrè. Ọlọ́run ò takò. Ọlọ́run ní ká ṣòwò ká jèrè. Kí wá lọ́gbọ́n táwa dá sí báwo làwa mùsùlùmí ó sì wá máa bọ́ nínú wàhálà olówó èlé yìí. Bàbá, kí lọ́nà àbáyọ fáwa mùsùlùmí bí ọ̀rọ̀ dé yìí? Alhamdulillahi kadiran wa subhanahu bukratan wa adilan. Ọlọ́run kó là wá. Àkọ́kọ́ ni pé yẹri pé inú Suratul Hadid, Quran chapter 103 verse 1 to the last ayah of it. Ọlọ́run ní wal Hadid innal insana lafi khusr illa alladhina amanu wa amilu solihati. That is the solution. Ọlọ́run ti sọ fún wa pé wàlá àdìrí ẹgbẹ́ we have similar to that verse in the Bible. Ẹgbẹ́ the book of Matthew 24 verse 24 ìwọ náà kàn lé. Jésù náà sọ ń pa ìgbẹ̀yìn gbà nígbẹ̀yìn ayé. Ó ní for they shall arise many false Christs and false prophets in my name, and they shall shew so many signs and wonders, and even they shall even deceive the so-called elect. So ìgbẹ̀yìn gbà láwà yìí. So only wal Hadid innal insana lafi khusr. It doesn't exempt anybody. Oye nìkan kan lè àfọ àlejò lórí burúkú láti kọjá àbàyàn àkọ́dà àfọ tí ń ṣàdúrà fáwọn olówó ilé wa òun làfọ tí ń ṣàdúrà fún wọn olóbùkún nọ́mbà wà lòun. So because Quran chapter 2 verse 44 Ọlọ́run atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum. Ẹni sọ fún yẹn pé kọ́ máa ṣàyẹ̀dá wọ́n ṣe dáadáa ìwọ́n tó ń sọ fún ẹ̀kọ́ ṣe dáadáa yìí wa tansawna anfusakum wọ́n sì gbàgbé ẹ̀mí ara tiẹ̀. Ọlọ́run ní wa antum tatluna al-kitaba afala ta'qilun. Ẹ̀yin lẹ́rù ìfọ̀yàn wọ́n ṣe dáadáa ẹ̀sìn fún ọ̀pọ̀ tọ́lọ́ ní òdà lélẹ̀ ṣùgbọ́n ìgbàlá bá ní sàmánù tí wọ́n putọ́ ní òdà ìsàn lápòjúwe Ọlọ́run ní ká máa mọtí àfáàní ń fò gogoro lo gini. Allahu Akbar. Àbí Quran chapter 5 verse 19 ó ní innamal khamru wal maisiru wal ansab wal aslam rijsun min amali shaitan fajtanibuhu. Ọlọ́run ọtí mímu àti tẹ́tẹ́ títa ìmọ̀ ayé nǹkan wò ká jìnnà sí. Àfáwọn ni wọ́n kí búrọ́ọ̀sì lórí yẹ̀pẹ̀ nísìn. Allahu Akbar. Ewo ta ni búrọ́ọ̀sì nu wọn sí ewu mélòó ni búrọ́ọ̀sì nu wa tí èfi yẹ̀pẹ̀ ṣeré. Allahu Akbar. So akiru saman ìgbẹ̀yìn gbalawa solution ni pé wọ́tà wá sọ bẹ̀lẹ̀ áàkì. Solution àkọ́kọ́ ni fẹ́ni tó lè là nígbà tá a wà yìí o ẹni tó ń sọ òdodo ẹni tó gba òdodo. Ẹgbẹ́ Jésù John 8:32 ó ní you shall know the truth and the truth shall set you free. Ẹ̀yin yóò mọ òtítọ́ yóò ṣe kí ni yóò sọ yín dẹni òmìnira. Ó lè là tó bá tẹ̀lé òdodo. Òdodo là kọ́kọ́. Mark 11 verse 40 Jésù ó ní seek ye first the kingdom of heaven and the truth, the rest shall be added unto it. Ó ní ẹ wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ná èyí tó kù a ó fi kún fún yín. Òdodo là kọ́kọ́. Watawasaw bil haqqi watawasaw bis sabr. Ẹ̀kejì ó ṣe sùúrù. Tó bá lọ oníṣòro ọ̀gá oníṣòro lànàbí Muhammad Sallallahu alaihi wasallam. ọ̀gá ẹni tẹ́bi pa lànàbí Muhammad. You see, that's why I told you that Islam is always a religion that is no. Bí ṣe máa pa ànábì wọn ànábì wa Jésù gẹ̀ẹ́ ibi pò wọn náà. Mark 11 verse 12 ó ní Jésù ti bẹ́tà ní ibò ó lé bí sì ń pa. Ó lọ sí igi ọ̀pọ̀tọ́ kan lọ́ọ̀kan ó lọ ṣe bí òun yóò rí tóun yóò jẹ lórí rẹ̀. On getting to the fig tree he found it nothing eatable on it. Kò rí tí ó jẹ lórí rẹ̀. Ó ní torí pé àkókò àti so igi ọ̀pọ̀tọ́ náà tí ì tó ó ní inú sì bí ó sọ pé ìwọ́gi láti lọ gbọ́dọ̀ so mọ́. So in tó yóò gun ẹni sùúrù solution tó wá àwùjọ Islam náà káwa náà gbé nǹkan gidigidi. Ẹ pé mo sọ lẹ́yìn kan pé Ọlọ́run ní ká jẹ́ ọmọlẹ́yìn nínú ẹgbẹ́ kan tá à ń ṣe cooperative ẹsẹ̀ tó bí náà nìyẹn. Ibi tí mò ń bọ̀ gangan bàbá ní kọ́mọdé fi tọwọ́ rẹ̀ lẹ̀ á fi kankan fún yín replacement. Bàbá nípa ọ̀rọ̀ cooperative yín yẹn tẹ́yìn wá gbé kalẹ̀ torí mọ̀ pé ẹ jẹ́ olùdásílẹ̀ ètò cooperative bá ti ṣètò ṣé níbi cooperative tí yín bá yáwó lọ́dọ̀ yín kò ṣèlè. Èyí gbọ́dọ̀ gbélé torí pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní pàdé ìsìn yẹn tí ń bá gbẹ́nu bá nílé tuntun náà. So Ọlọ́run ànábì ní ìtẹ́nibù sábà àwọn bíkọ́ọ̀tì ó ní ẹ jìnà sí nǹkan méje tí máa ń pàdánù. Ọ̀nà méje ni tí n bá lè jìnà sí méje yẹn ó jìnà sí parun. Àkọ́kọ́ aṣíríkù billah kí yẹn bọ́lọ́run gbòòwò pọ̀ kó bọ́lọ́run gbòòrògún kó associate partner pẹ̀lú Ọlọ́run àyòsí
bákan náà ànábì ní àfihàn magician kíyẹn máa pé dán every form tó bá ń gbà á lò ànábì ní tí ò da ni ìpanu gbẹ̀yìn rẹ̀. ẹ̀kẹta mudminu lọ́kàmọ́rò ẹ̀ ti máa mutí ìwọ lè ṣe bó bá mutí ò lè gbádùn tiẹ̀ ò ní pẹ́ parun. ànábì lẹ́ẹ̀kẹ́ ni akílò rìbá akílà rìbá ẹ̀ ti ń jowó èlé. so now ìyàlẹ̀ Amana Islamic Cooperative fún tágbàlẹ̀ fún náà ni pé lọ́dọ̀ wa èyàn gbọ́dọ̀ lè gbowó èlé àwọn ẹni pé ẹ̀ka wa tó lọ́pọ̀lọpọ̀ ní ń pọ̀ wa náà láti gbá láti agbọ̀n láti orí lókè òkun ẹ̀yìn ń pè wá kò sí àṣàgbó lọ́dọ̀ wa tó gbé tẹ́bá ti jìnnà sí wa lè ro yá yín ṣùgbọ́n láwọn tó wà ní within environment àbíta náà branches sí àfọ̀ntàkùn fún àyẹ̀ nísìnyí pé ọ̀pọ̀lọpọ̀ ní ń pò wá ẹni tó bá pọ̀ ládùúgbò tàwọn náà rọrùn fáwọn náà tó wá pò wá aṣàlàyé fún wọn bó ṣe lè dálẹ̀ bá ṣe lè wá kún lọ́wọ́ tó wọ́n establish ládùúgbò tiwọn náà àmọ́ ní kúkúrú lọ́dọ̀ wa mi bá yá owó kì í sẹ́lẹ̀ ó dàbọ̀ yá 10,000 pẹ̀lú àánú Ọlọ́run ọdún kan ní iye san padà. Allahu Akbar. pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o àlẹ́ Amana Cooperative náà kò ní túká lágbára Ọlọ́run. bàbá ìbéèrè kejì òun náà ni pé mo rí kíní pósítà yẹn àti kíní kan tẹ́ ẹ kọ pé ẹ̀yin náà tún talẹ̀ ṣègbàsà wọn gan ṣé àlẹ́ Amana yẹn náà lọ́dọ̀ yẹn náà lẹ̀. bàbá wa ibùdó wa ń lọ yìí lórí àdó mọ̀ọ́mọ̀ èmi rò pé torí mo wá sí làwa ṣe ń bí àwa ṣòwò. ẹ á sọ náà káwọn èèyàn ó lè mọ̀ wípé àwa mùsùlùmí náà sùn. bẹ́ẹ̀ ni alhamdulilayi anabi muhammadu sallam. baba ẹnìkan ní máa kúwe kan bàbá wa Adéwálé Ẹlẹ́sọ̀ọ́ Ọlọ́run jẹ́ mi bàbá náà ogun àwọn onítíátà ni àmọ́ wá kúwe kan alójútẹ ní ọmọ wò náà kọ́ mọ́ wo òrùn ojú náà ní pẹ́ fọ́ ṣe bá ní káwọn èèyàn sọ àràmù lẹ̀ wọ́n mọ̀ jẹ rìbá kí làwọn fẹ́ fún wọn àbí ọlọ́mọdé ajẹun ọ̀tá ọ̀rẹ́ lọ́kọ̀ ní ògbómi kaná yìí kí lẹ́ fẹ́ fún wa. alhamdulilayi anabi sallam ó ní máa lè salahu daharu wà lè salahu sitirun ó lẹ́yìn tí ò ní ilé láṣìírí òbò sọ̀rọ̀ tó pèrè ńkọ́lá wọlé ilé bẹ̀rẹ̀ǹtì wọ́n bá fún quit notice yóò kọ́lá rẹ̀ bóde sọ ilé inú fún ló mọ̀lẹ̀ Amana náà wò pé àwọn èèyàn ń polówó lẹ̀ káàkiri Islam àwọn mùsùlùmí náà káàkiri káwọn náà ká nídìí kún lọ́wọ́ wa nọ́sípàtì ni o kọ̀díbù ni o gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ ni o let us come as a fold as an entity ká wá kájẹyọ kan so ilé eléyìí sì ní mọ̀ta ilẹ̀ ta ní bẹ́ẹ̀ anílẹ̀ káàkiri o àmọ́ mọ̀ta yẹn à ń ṣe jamboree rẹ̀ lọ́wọ́ promo ń lọ lọ́wọ́ ilẹ̀ ta ní mọ̀ta at least 500 acres. ló wà ń bẹ̀ báyìí. kódà lọ́wọ́lọ́wọ́ mo fi ń dá lójú pé náà àwọn ọmọ ìyá tó ń ṣe papọ̀ pẹ̀lú wa nísìnyí àwọn ọmọ ìyá wa Isman àwọn náà ti ní 50 acres níbẹ̀. pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run. so now Isman ti débẹ̀. pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bó ṣe rí ni so tí wọ́n fẹ́ ralẹ̀ lọ́dọ̀ wa gbàǹjo lọ́wọ́ yìí gbàǹjo ni plọ́ọ̀tì kan 250. ọ̀dà láàyè yẹn ń talẹ̀ ń bẹ̀ ní 500,000 450,000 àmọ́ gbàǹjo 250 ẹni tó bá sanwó lẹ́ǹkan náà ó fẹ́ san kélékèlé 300,000 oṣù mẹ́ta. tí ó sì ní nira nù. kò sí nira nù. ó dà tí wọ́n fi kún ìdòwò tó wà lọ́dọ̀ wa tó bá rà lọ́dọ̀ wa tó bá fẹ́ kọ́lé ó fẹ́ ra sìmẹ́ǹtì ó fẹ́ ra bìlọ́ọ̀kì ó fẹ́ ra gíráàfù ni pẹ̀lú lápòjú ẹ̀ nísìn ó fẹ́ ra blọ́ọ̀kì 1,500 bẹ̀rẹ̀ iṣẹ́ ó wá lówó blọ́ọ̀kì 750 á tà fún ẹ tó sọ̀rọ̀ kóṣù tó parí. ẹ wo ó fẹ́ ra sìmẹ́ǹtì tó bá yẹ pé owó sìmẹ́ǹtì ogun ló fẹ́ rà ó mẹ́wàá lọ́wọ́ á tà mẹ́wàá fún ẹ á tà fún ẹ. ẹ má jà sọ gbogbo ẹ̀ fún wọn tán yẹn fún àǹfààní àwọn tó bá fẹ́ gbọ́ tán torí tá a bá ní aṣọ gbogbo ẹ̀ tán nísìnyí nínú wọn á pè yín fún wọn ẹ wá sọ nọ́mbà yín àti nọ́mbà tí wọn lè pè sí tí wọn bá fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà náà. bí wọ́n pè mí lórí ìkéyìí ọ̀rọ̀ ní pàǹtà sọ yìí o lè pè sórí ẹ̀rọ 09053012003. ẹ bá wílẹ̀ kan sí. 09053012003 that's 2003 ọkọ̀ kò sórí 08023142913 08023142913 pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ilẹ̀ tí wàá gbé lẹ́ẹ̀kún ilẹ̀ tí wàá kò sọ́ndà accusation kò sí ilẹ̀ ìjọba kò dé sí lè tẹ́pọ̀ ọmọ nílé ìlú sọ pé kí ló ṣe ń bẹ̀ yẹn pẹ̀lú àánú Ọlọ́run ọkọ̀ lè rẹ pẹ̀lú rọrùn ọ gbé pẹ̀lú ìfàyàbalẹ̀ tọ́yẹ̀ kọ́ tán ò ní problem pẹ̀lú ògbó Ọlọ́run. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa fún gbogbo àwọn àtótónu tí wọ́n ti ṣe fún wa lórọ̀ wọn àti nọ́mbà wọn náà ni wọ́n ti sọ fún wa bàbá Fadila Sheikh Alhaji Ismail Agbeti Ọlọ́run dákun sábà sàlẹ̀ karama fún yín ó wà nfààní tẹ́ bá fẹ́ pè wọ́n abẹ́fẹ́ bí wọ́n lórí nìkan gbogbo tí wọ́n sọ yìí nọ́mbà wọn náà lẹ ti gbọ́ yẹn tí ẹ fi máa bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ nísìnyí á lọ sókè lọ́hùn-ún àlejò mi kejì wọ́n wà wọlé ẹ mọ́ Ọlọ́run ọlọ́lá sẹ́mi lẹ́ni ààyè ń fẹ́ Ọlọ́run ẹ já lọ sókè lọ́hùn-ún tá bá padà dé àlejò mi ó ti dórí àga bísímìlà. ìwà yìí tẹ́ ìwà máa dẹ̀dá o ìwà yìí tẹ́ ìwà máa dẹ̀dá o ẹni lẹ́wà tí ò níwà ò ní ẹ̀ mọ̀ fọ́. ìwà yìí
tónítóní kò ní kínú èèyàn mọ́. Ìwà rere ìwà rere ìwà rere ìwà rere ìwà lálẹ́ fi káyé já. Ẹwà ọ̀gbẹ́ni débi kankan ẹni lẹ́wà tí oníwà asán bá sàn ní ó jàre. Ìwà ìtẹ́ ìwà máa dẹ̀dá o. Ìwà ìtẹ́ ìwà máa dẹ̀dá o. Ẹni lẹ́wà tí oníwà òníyẹ́ mọ̀ fò. Bismillah fatana al-baba wa salayna ma'al abami wa darat baynana al-akiwan sharibuna bismillah ayeleyin kamaru mutotide àkọ́kọ́ musalama sí gbogbo ẹni tí kìkì tọ́ sí bàbá ìyàwó aláròjinlẹ̀ ọmọ táyé fẹ́ gbọ́ ọ̀rọ̀ tá a mú wá lónìí Kamaru èmi pẹ̀lú Sofia ìyá ń kálá orí mi ìláyé fún wa sọ kò dé bá wa sọ táwa ò bá sọ̀rọ̀ sọ káyé má ṣe ṣì wá gbọ́ ìwà dáa ló ti tọ́ ṣùgbọ́n ojú tẹ̀rí yẹn là máa tẹ́ fàlejò kó tó dìpà tẹ́ni ìyẹn ló jẹ́ kí n múri sẹ́nu Kọmọrúdínì wípé ojú là á tẹ́ fàlejò ká tó tẹ́ni ojú là máa tẹ́ fàlejò ká tó tẹ́ni obìnrin tó lẹ́wà mọ́ wá ìyẹn ló ṣe ṣàyà. Ìwà ìtẹ́ ìwà máa dẹ̀dá o. Ìwà ìtẹ́ ìwà máa dẹ̀dá o. Ẹni lẹ́wà tí oníwà òníyẹ́ mọ̀ fò. Ìyá ń ká ó làtún ti dé ọmọ tẹ́ fẹ́ gbọ́. Àìnígbà ọmọ Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ láéláé. Àti sórí mi kọjá èyí tún ti dé ara ọ̀tún. Kọmọrúdínì Sofia mo tún gbórin tuntun dé. Ó níye lórí bẹ́ẹ̀ ni ó sì díyelé. Àlọ́rọ̀ ìwà náà mo tún gbé dé.